Hey, it don't happen, I don't jama, it don't happen, I don't jama. Kò tán yín. Nígbà tá a máa sọ fún yín pé àwọn reclamation, decoration, occupation, menstruation, dismenstruation, all those things tá a sọ fún yín pé irọ́ ni gbogbo kinní yìí. Ó dàbí pé à ń sọ àsọdùn. Ó dàbí pé à ń sọ àsọdùn. Tẹ́ bá rántí gbogbo àwọn tí wọ́n kó ń gba occupation tó ń dáná oúnjẹ tó ń ṣàṣe black blue. Tẹ́ bá rántí wọ́n gbà náà. Ṣé mọ̀ yí pé nígbà tó kó wọn tán ṣé mọ̀ pé ìyá yìí ò yọjú. Ìyàwó onídìrí ṣé mọ̀ pé wọn ò yọjú ńgbà náà, wọn ò yọjú bẹ́ẹ̀ gbogbo yín àti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti gbogbo yín tẹ́ ṣàjọ ń bú yọ níyà tẹ́jọ́ ń bú ṣe Sunday Igboho ṣe Sunday Igboho gba 30 million ní bàbá wa Banjẹ́ Lóyè ó ń kó wọn lọ sí oko kínní kan ẹlẹ́ẹ̀kejì oko ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì ní gbogbo yín kan ṣáà sọ̀rọ̀ ẹ kàn ṣáà ṣe màyàmàyàmàyà ẹ kàn ṣáà fọ́n tọ́ lẹ́nu nǹkan tẹ́ ẹ̀ rí ẹ wo kó má dàbí pé mò ń sọ̀rọ̀ jù ṣùgbọ́n ṣáà ẹ kí n tó sọ̀rọ̀ kí n tó play audio yìí fún wa kẹ́ ẹ gbọ́ láti ẹnu àwọn tí wọ́n kó ń gbà náà kẹ́ wá gbá wọn tó gbá wọn lẹ́ o ẹ̀yin tẹ́ ẹ sọ pé ti Sunday Igboho gba 30 million ni ó gba kinní kan ni ṣèbóyá onítìrì ń gbowó tó sọ pé ẹ jọ̀ọ́ o ẹ bá wa dáwọ́ sí òmìnira 2022 o àmọ̀pẹ́ ti náwó gan nísìnyí àmọ̀pẹ́ ti náwó but ẹ sì lè bá wa dáwọ́ sí 2022 owó tó ń gbà ṣọ́ fi béèlì àwọn pípù yìí ṣé wọ́n rí kankan ṣe sí náà àtúbọ̀ social media Sunday Igboho gbowó ni ṣíṣẹ́ gbé kíkan ẹ máa ṣépè fún ẹlẹ́ni ẹ máa ṣe rádaràdà ẹ máa ṣòṣì kò dẹ̀ sí kankan tẹ́ lè mú jáde bí kẹ́sẹ́ máa bàyàn lórúkọ jẹ́ níjọ́ òde tó fẹ́ jáwọ́ èèyàn ọmọ Yorùbá mú àlè Yorùbá yìí níjọ́ òde tó fẹ́ jáwọ́ nínú ìwà pálapàla ìwà kẹ́ máa bani lórúkọ jẹ́ ẹ jẹ́ kí n play ọdún yẹn fún wa ẹ wá gbọ́ àwọn tó sanwó àwọn owó occupation owó òmìnira 2022 wọn ò lè yọ 5 kọ́bọ̀ nínú ẹ̀ láti fi bẹ́ẹ̀lì àwọn pípù yìí o ẹ wá gbọ́ àwọn tó bẹ́ẹ̀lì wọn fúnra ara yín kẹfẹ́ tí ara yín gbọ́ ẹ wá mọ̀ tó ń jẹ́ òótọ́ ẹ mọ̀ tó ń jẹ́ rọ́nú ẹ̀ àtẹ̀yìn tẹ̀ ṣe bálabàlà káàkiri yẹn ó yẹ máa gbọ́. Ìgbòho iṣẹ́ ń tẹ̀síwájú o mo kí gbogbo ilé o. ẹ ti gbọ́kàn tí ìyá yẹn sọ ìyá yẹn ní Ìgbòho iṣẹ́ ń tẹ̀síwájú o ìyá yẹn ò ṣe kọ́kọ́ sọ pé onídìrí o iṣẹ́ ń tẹ̀síwájú o. ẹ kú ilé o ṣàlàáfíà ni mo bá gbogbo yín ẹ ṣé o ẹ kú àdótì wa o ó dá mi lójú pé báwa ṣe wà lọ́hùn yẹn náà máa sáré sọ́tún sáré sósì. ṣe ti gbọ́ bẹ́yẹn ara wọn ìyá tán mú ara wọn lélẹ́yìí o. sósì pé ká lè jáde ẹ ṣe àní firú ẹ̀ gbá o. ẹ jẹ́ tún play fún yín ẹ lè gbọ́ dáadáa. Yorùbá nation no going back. ṣé ń gbọ́. Ìgbòho iṣẹ́ ń tẹ̀síwájú o mo kí gbogbo ilé o ẹ kú ilé o ṣàlàáfíà ni mo bá gbogbo yín ẹ ṣé o ẹ kú àdótì wa o ó dá mi lójú pé gbogbo báwa ṣe wà lọ́hùn yẹn náà máa sáré sọ́tún sáré sósì pé ká lè jáde ẹ ṣe àní firú ẹ̀ gbá o gbàtíṣu ẹgbẹ́ ìbájí náà ò ní fẹ́ ní kankan ṣàwátì o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dẹ̀ fàsìkò kí bàbá wa Ìgbòho torí pé Ọlọ́run ló ń fi èèyàn ṣe olórí ìbájọmọ àná ló wọn Ọlọ́run kó gbé síbi ó ti gbé síbẹ̀ ni kò sí tẹ́nì kankan lè ṣe sí. ṣe rí pé àwọn bàbá wa làwọn ń kí wọn ò ṣe kí ó ní tìrì tó dá occupation tó ní kọ́ lọ occupy Ọlọ́run ti gbalẹ̀ wá fún ẹ lọ occupy náà àwọn ìgbà tó lọ occupy tán kó wọn lọ pie ṣe rí pé wọn ò rí wọn pile ẹ máa gbọ́. ipò tó wà bàbá wa ni so mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Ìgbòho nítorí pé ńgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjọ yẹn gangan tán ti kó wa dé Agodi ni a ti pe bàbá wa Ìgbòho ẹsẹ̀kẹsẹ̀ náà dẹ̀ ti àtẹ́ǹsì wa àwọn bá lọ́ọ̀yà sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ti kọ̀nẹ́ẹ̀tì lọ́ọ̀yà. ṣe gbọ́ṣẹ́ ìgbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹni pé bàbá Ìgbòho náà pè Ìgbòho òòṣà náà pè onítìrí ò jáde o wúmà yìí ò jáde ṣó yẹ kó rí bí ò jáde o wọ́n jókòó sí online kinní kan 100 and kinní kan àṣírí ńlá 100 and kinní kan lọ́ọ́ ṣe kiri ẹ̀sùn wa máa ṣépè fún ẹlẹ́ni gbogbo àwọn tẹ́ni kọ́ lọ́ọ́ occupy rí kọ́kọ́ ṣe sí wọn àfikà ìjókòó sórí internet kẹ́ máa bú àwọn èèyàn kẹ́ máa bú àwọn ẹlẹ́ni gbogbo yín pátápátá báyìí lẹ ṣì máa jẹgba anyway àwọn míì ti ń jẹgba nu yín wọn kò sọ síta ni ẹlòmíì ṣì máa jẹgba tó kó ó máa sọ síta báyìí
ẹ̀yin bẹ́yìn ń gbọ́ nísìn àwọn ẹni ẹlẹ́ni tẹ́yìn ṣépè fún nígbà tí ọ̀rọ̀ yẹn ń gbóná girigiri tẹ́yìn ṣépè fún àwọn ẹni ẹlẹ́ni sí bàbá yìí sì tún dúró síbẹ̀ náà ó sì tún lọ gbà àwọn pípù yìí lẹ̀. àti wọn mọ wa again tí lọ́ọ̀yà yẹn dẹ̀ ń bá iṣẹ́ yẹn lọ ìjọ tán gbé wa lọ sí kóòtù gan a tún bá bàbá wa Igboho sọ̀rọ̀ ṣe ń gbọ́ wọ́n penetrate sí DPP bàbá yóò wariwo ọjà ntọ́ dẹ̀ fẹ́ náà kó ń dó padà ṣe àdẹ̀dúpẹ́ fọlọ́run àfàsìkò ìtúndúpẹ́ lọ́wọ́ wọn lórúkọ èmi àti gbogbo àwọn tó kù mí pátá àfi àsìkò ìdúpẹ́ pé ìnà wọn dẹ̀ tún bá wa clear owó torí à ń gbọ́ pé àwọn kan sọ káàkiri pé àwọn ọkùnfàyìn wọn sanwó irọ́ ni o kò sí tó ṣẹ̀yìn mi ń bẹ̀ o. ṣe gbọ́ wọn lẹ́yìn ọkùnfàyìn kan lẹ́ sanwó ojú tí ìyẹn àṣírí yín tú gbogbo àwọn ìwà pálapàla dẹ́rìn fáwọn orí olórí àṣírí yín tú ẹ bá wa dáwọ́ sínú òmìnira 2022 àṣírí ńlá 150 àṣírí ńlá 200 gbogbo owó tẹ̀ ń pa àṣẹ fi gbà wọn pípù ilẹ̀ Ìgbòho ṣàtẹ́ ló ń gba 30 billion ó ń gba 50 million láì gba kọ́bọ̀ òun ló tún fi owó ara ẹ̀ ẹ̀yẹ́lẹ́ ló tún fi owó ara ẹ̀ ló tún fi bẹ́ẹ̀lì àwọn tẹ́ kó sí wàhálà o òmìnira 2022 àwọn tẹ́ kó sí wàhálà Ìgbòho ṣà ló tún fi owó ara ẹ̀ ló tún fi bẹ́ẹ̀lì wọn yẹn o. everything ló ṣojú mi gbogbo wọn ṣe pé wọn tán dẹ̀ pé DPP direct tí ẹni tó wà ní DPP yẹn tún pè padà pé òun retí lọ́yà ó yẹ kán ti wá bá òun gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn mi so àfàsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ò ní ṣàṣetì o ẹ ní jagun bógun lọ́la gbára ẹ láìpẹ́ láì dènà àdúpẹ́ ayọ̀ ogun tó ti ṣe ò ní gbérí mọ́ nígbà tí iṣu ìbáyìí iná tán káàsì àìsà a ò ní fi ṣàwátì a ò ní fi gbogbo wa ṣàwátì àdúpẹ́ olórúkọ èmi àti gbogbo àwọn ènìyàn mi àdúpẹ́ fún kọ́lọ́run kó bá wa dúpẹ́ ẹ ṣé o odò àgbèwà kò ní gbọ́dálẹ̀ o. ṣe rí iṣẹ́ báyìí irú ìyá yìí nìsín irú ìyá yìí irú wọn náà irú iṣẹ́ rí irú gbogbo àwọn gúrùpù wọn tí wọ́n kó ní òmìnira 2022 tán lọ occupy yẹn irú wọn nìsín náà máa ń pè ní adọ́rùn mòótọ́ bẹ́ẹ̀ ni irú wọn ló máa ń pè lọ́dọ́rùn mòótọ́ ìgbà yẹn ní ìsìn àti mọ̀ lára àwọn tó kó ń gbà yẹn tó sọ pé Ìgbòho ṣà ń kó wa lọ 2022 ni o Ìgbòho ṣà gọ́fìmẹ̀ntì náà ṣiṣẹ́ fún o bàbá Akíntóyè gọ́fìmẹ̀ntì náà ṣiṣẹ́ fún o kìnnì kan náà ṣiṣẹ́ fún o nígbà yẹn lọ́hùn mo mọ̀ pé lára wọn máa sọ bẹ́ẹ̀ ní ìsìn báyìí tó wá tún wá jẹ́ pé Ìgbòho ṣà respect bàbá tó jẹ́ pé àwọn ló tún wá lọ tú wọn lẹ̀ ọmọ àwọn àmọ́ ẹni tó ń jẹ́ òótọ́ àtẹni tó ń jẹ́ irọ́ nú ẹ̀ nísìn ṣèbáyìí náà gbọ́ láti ẹnu àwọn tó kó nìyẹn o àwọn yòókù sì máa bọ́ta lẹ́yọ̀ kọ̀ọ̀kan wá máa sọ̀rọ̀ pé occupy yẹn ìran ló wà ń bẹ̀ ṣe ti rí anẹ́jà máa ṣe dáadáa gbogbo ẹ̀yàn occupy reclamation declaration kìnnìkanlation lamination menstruation ẹ máa ṣe kó páàdì fún yín náà tẹ́yìn náà máa kó páàdì ẹ máa ṣe pagination lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ̀yẹ́ èèyàn mi sábà ti subscribe sójúṣẹ́ kí lẹ́yìn dúró ṣe ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa share ẹ máa wá fún yín wòtòwòtò a máa ṣe kí ni a máa mú wá fún yín ní wòtòwòtò lórí channel yìí ni ẹ ṣé ó dàbọ̀.